ká máa gbọ́rù ẹ̀ bẹ́ẹ̀ ìbànújẹ́ ńlá ni o tọ́ba nínú jẹ́jú ibi tí o ti yá gbọ́ la ti ń gbọ́ yìí ò ní ìbànújẹ́ tó ṣe kí ni kálukú lè máa ṣe wọn àwọn ará rẹ̀ ń gbòòrò àmọ́ àwọn àyè kan bẹ́ẹ̀ tí sí àwọn ẹni eré ti lọ́ bẹ́ẹ̀ iṣẹ́ àwọn ẹni eré ṣe kí ni ó ti lọ tá a sì mọ ibi tí wọ́n wà tá a mọ̀ pé sẹ́yìn bí wọn ò bú sàbí bẹ́ẹ̀ bí wọn ní bú sàbí àlejò ọmọ wí nǹkan mi o àmọ́ wọn ò bú sàbí bí wọn ò bá Bakari bí wọn ò bú Umaru bí wọn ò bú sọ̀nà màfá ni bí wọn ò fàbùkù kan àwọn sálàfù wa bí bí àwọn abúlé rà nígbà wọn gbé bídíò original dé ń sẹ̀ rí ẹ wà á mọ iye àwọn àṣẹ ìsìlámù tí wọn gbà wá fún wa ìsìlámù kí ni ó lè níbi ó kù sí ó lè má pè é ká máa gbọ́rù ẹ̀ ń bẹ́ ìbànújẹ́ ńlá ni o ká máa gbọ́rù ẹ̀ ń bẹ́ ìbànújẹ́ ńlá ni o àwọn eléyìí náà lọ́wọ́ wọ́n lè ti ń ṣe kí ni wẹ́rẹ́wẹ́rẹ́ láti yóò ní ìmọ̀ sọ fún wọn wọ́n wà lókè mẹ́wọ̀n ọ̀nà àbúlá àti ìsọ̀bẹ̀ wọn bẹ́ẹ̀ àwọn kan bẹ́ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ mẹ́wọ̀n ẹgbẹ́ mẹ́wọ̀n kọ̀ wà láàyè bá a bá mọ iye wọn àti kó tó tá a mọ iye wọn àwọn bàbá àtàná wọn ẹ̀sán ọdún kan jọ mo ti bẹ̀rẹ̀ tẹ̀fsírì nínú ọgbà yìí tí ìfẹ́ parí tẹ̀fsírì àbúrò àti ní sàdúrà fún wọn ìgbà kan yìí máa dákọ̀ wọn lọ́kọ̀ kaba yìí ni afa alimi ńlọrin ọmọ janta afa akọkẹ okò béèrè afa ọmọ hiya Imamu Gambari Imamu Malitana Imamu Fulani afa kumburi karatu láti máa dákọ̀ ọgbọ abẹ́ẹ̀kọ́ ni adakọ̀ ọgbọ wọn sádọ́ àfọmọ́ bá mi náà fúlà fún àgbà bàbá mi àwọn akatiti aka àwọn àfàgbà tó tún lọ láìpẹ́ bí bàbá wa gbà fadilatu sheikh adam abdullahi alori rahimahullah aku dako afa agba fadilatu sheikh kamaluddin al-adabi asadu afa wana adako abalaminigun kato dako àwọn dako afa agbaji tora afa agbaji la afa babalaminigun afa agbaji ohun la afa babalaminigun àgbà ọmọ kewa afa agbaji ni àwọn afa araro na nbembe gbon la sadu afun baba wa yelo nan bembe gbogbo wọn la ṣàdúrà fún gba abato se wa lehun tin ba ko nbe iwa mulu kọ̀ọ̀kan àwọn tó muslim wo be yin ṣàdúrà fún abe na be ko yin ma dako du kọ̀ọ̀kan dako koda dako fa gbogbo wọn la ṣàdúrà fún gba afa kọ̀ọ̀kan eli mo pe e ti dako lu mi ṣàdúrà fún àdúrà kan si lo yo iri o èmi sọ fún yin jona lohun pa baba yìí wọ́n ma ṣàdúrà pé Ọlọ́run paná Ọlọ́run wá rẹ̀ bídíà Ọlọ́run wá gbé súnà mo sì jẹ́ òye yín mo ní inú tí wọ́n mọ̀ bá nínú súnà tí mo ní wọ́n ṣe mo ní pẹ̀lú èyí tí wọ́n ṣe òun náà wọ́n lẹ́tọ̀ọ́ sí ká máa ṣe àdúrà fún wọn èyí tí wọn ò bá ṣe àbí wọn ò mọ̀ á wà á fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ máa ṣe láì ní fẹnu àbùkù kàn wọ́n wọ́n dẹ̀ sọ̀rọ̀ wọ́n gbọ́dọ̀ nìkan náà sọ̀rọ̀ ọ̀rọ̀ mi bí ìjẹ́ àwọn bí jẹ́fà mo ní gbogbo àwọn bàbá tó ṣe wálé alùsùnà ní àwọn àbí ìsọ bẹ́ẹ̀ ni àwọn bídí àgàn lọ́wọ́ dé àwọn àbáwọn jẹ́ alùsùnà mi wọ́n jẹ́ alùsùnà ní ẹwà mọ́ ẹ mọ̀ nísìn ọ̀rọ̀ tí ń sọ wá jánà báyìí ọ̀rọ̀ tí mo ti ń sọ bú tẹ́mi ya sọ̀rọ̀ àwọn afáàmì sọ̀rọ̀ ẹ̀ torí Islam nígbà tí wọ́n bẹ̀rẹ̀ méjì náà ló fi bẹ̀rẹ̀ àwọn alùsùnà tó ń ṣíà gbogbo ẹni tí ó bá ti jọyìn ṣíà alùsùnà ní pẹ̀lú yasí pé láàrin ara wa náà àwọn àgbẹ̀yẹ kọ̀ọ̀kan máa ṣe kí ni yóò máa yàtọ̀ ṣùgbọ́n yóò yọ wọ́n ṣé nígbà tẹ́ ẹ̀ gbọ́ ní nísìnyí ẹ wà mọ ìyá wọn bàbá wọn sáàfà alimi tọ́tẹ̀ lọ́rin tọ́jọba lọ́rin nísìnyí tọ́ mẹ́sìn wọ̀ lọ́rin tọ́ sọ́ọ̀sì tọ́ mẹ́sìn káàkiri ilẹ̀ Yorùbá ṣé ẹ gbọ́ èébú Abákàrí lẹ́nu ẹ̀rí ẹ tí ọba bá Abákàrí tí ò bómọ̀rù tí ó kọ Aisha láṣẹ́wó kí ló mú wá fún wa kí ló mú wá fún wa afọ ọmọ yíyá afagun buri karatu amamu Fúlàní ńlọrin amamu mọ̀lẹ́ àwọn afa lókè kúrá àwọn afa Gàmbàrí àwọn afa lókè súnà àwọn afa sọlágbẹrú gbogbo wọn pátá ẹ sọ̀kan nù wọn tẹ ẹ gbọ́ tó bọ Abákàrí rí ẹ dá mi lóhùn èwo ló bó mọ̀rù rí gbogbo ọmọ wọn ni wọ́n sọ láyíṣà àyíṣà nìyá tèmi náà jẹ́
wọ́n tó ní nàná Aisha ma tún mọ nàná ni ìyá wa tí wọ́n bá tó wá sọ táwọn àwa ní pè láìsà gan wọ́n máa pè nàná nígbà ní ọba ní tí wọ́n bá ń pè nàná lọ́rin ó kọ ẹ̀ láìsà o torí kọjá ìyàwó ànábì wọ́n wá ń ṣe kí ni ń dá pé wọn tún lè pè é tọ́wọ́ wọ́n jẹ́ máa ń pè yẹn Zahra nílọrin Fatima nu o àti pé ó kọ̀ ń gan ṣe kí ni torí ọ̀wọ́ ànábì tọ́jú ọmọ rẹ̀ nígbà wọn gbé bídíò original dé nsẹ ẹ rí ẹ wà á mọ ìyá wọn àti ìsìlámù tí wọn gbà wá fún wa ìsìlámù kí ni ó lè níbi ó kù sí ó lè má pè èyí tó bá kùn làwọn ọmọ ṣe kí ni so bídíò àwa dé nsẹ àbí òde ìtẹ́ ẹ̀gbọ́lẹ̀ náà bàbá yẹn ẹ̀ ń gbọ́ báyà bẹ́ẹ̀ gbọ́ bàbá wa ṣe Kamal ọlọ́mọba akẹ́ wọn wọ́n sọ̀rọ̀ àwọn sàbí dáadáa tẹ́ ikú ni bàbá wa ṣe Kadama ọlọ́mọba akẹ́ wọn wọ́n ròyìn àwọn sàbí eré tẹ́ ikú ni abẹ́yìn gbọ́dọ̀ ẹ̀ lẹ́nu wọn rí ni. ẹ dákun àwọn tó ṣẹ̀ wálé àwọn làkàkálẹ̀ yìí gbogbo ilẹ̀ Yorùbá yìí kò sí àfa náà ilẹ̀ Yorùbá yìí ẹ̀yin ńlá wà ní ẹ̀dá mi lóhùn sí àbálàgbàjì ní bọ́ àbákàrẹ̀ abẹ́ ẹgbẹ́ ebu Umaru lẹ́nu àbálàgbàjì rí abẹ́ ẹgbẹ́ ebu Usman ọmọ àfáàní lẹ́nu àbálàgbàjì rí wọ́n tó ní sẹ́yìn dìnnà Ali wọ́n tó lè pè wọ́n lọ́kọ́ tó ní sẹ́yìn dìnnà wọ́n yé dá àwọn pèmí tọ́wọ́ yẹn dé fáwọn sábẹ́ ànábì ajásí pẹ́sìn tí wọ́n gbà ẹ̀sìn àwọn kí wọ́n gbà wá alùsùnà ọlọ́run bá kẹ́ wọn o tí wọ́n bá mú sí àwa àbá ti ya nǹkan kí nǹkan o àná ọlọ́run lépa báwọn bàbá wa ẹ̀sìn súnà ni wọ́n ṣe kínní ní ọmọ fún wa láfi máa yẹ Abakari láfi máa yẹ Umaru láfi máa yẹ Usmanu láfi máa yẹ Ali láfi máa yẹ Aisha láfi máa yẹ bó sábì ànábì kò sí sábì kankan táwa sọ̀rọ̀ ẹ̀ láì dá radiyallahu anhum jami'an ẹ̀sìn tó ti wọlé Yorùbá báyìí àbí òtí wọlé tẹ́yìn ọmọ gbọ́ ara yìí ó sì máa ṣe kínní yà máa pè ya wa Aisha lásẹ̀wó wọ́n jẹ́ pè ya rẹ̀ lásẹ̀wó kí inú rẹ̀ ó dùn ìwọ tó ń pa Aisha lásẹ̀wó kí wọ́n pè ya kọ́lá kí ya rẹ̀ ó sàṣẹ̀wó tí wọ́n bá pè inú rẹ̀ ò ní dùn à ń kọ́ Aisha yìí sàṣẹ̀wó gbogbo ọ̀rọ̀ yìí sì ní rúùtù kí mo ló ṣe ó ní rúùtù ó ní pilẹ̀ ẹ̀ka máa ń dààmú ara yín ni ẹ jẹ́ ìṣàpèjúwe fún yín kéèyàn káwọn yẹn jọ kọ́ máa ṣe jálùbù fún wọn tí mo ní kọ́ máa ṣe fún wọn jálùbù sẹ́yìn tí ń jẹ́ jálùbù jálàbí eléyìí ń gbé mo wá gbé lọ́sẹ̀ fún eléyìí mo wá gbé ọ̀ǹtú fún eléyìí mo gbé tíra lé lọ́wọ́ eléyìí mo ní ọba gbé bọ̀ kankan igbá wo wọ́n sì ń pè ní ìmáàmù wọ́n ń pè láàfà tẹ́ ẹ bá bí pé ń ti ń ṣe òun sọ́ọ̀sọ̀ pọ̀ nǹkan olóòsìn ẹ dá mi lóhùn kí lóhùn náà lóhùn ṣe òun náà máa ń kiri yẹn mọ́ ó lọ̀rọ̀ àwọn bẹ́ẹ̀ lọ̀rọ̀ àwọn eléyìí rí o ọ̀rọ̀ àwọn kìíní jẹ́ ń pè sí àwọn bọ́ọ̀rọ̀ wọn ti rí nu wọ́n ní jẹ́ ń jà sí lọ́tọ̀ òkè sẹ́sìn o kì í sẹ́sìn kankan àmọ́ torí pa arápẹ̀rẹ̀ ẹ̀sìn lára wọn bí ìgbà tá a fà ń wé láwà ní ti ń gúnṣẹ́ tá a fà ń wé láwà ní ti ń jó jíjó ti ń lọ lílọ ẹ wo mo fẹ́ gbé gbọ̀nà tí ó gbà yàwó yẹn ni o ìwé mbẹ́lẹ̀ o ìwé mbẹ́lẹ̀ rẹpẹtẹ àmọ́ mo fẹ́ gbé gbàgbé tí ó yí àwọn èèyàn tọ́ra àwọn èèyàn mo fẹ́ kọ́rọ̀ mi ó ṣe kí ni oyé mo ti kílíà ẹ̀ pé sí àṣìṣe kò sí nulẹ̀ Yorùbá àbọ̀wà tẹ̀tẹ̀lẹ̀ àfa àti bá ti ń ṣe tọ́jú àwọn bàbá wa tọ́sẹ̀ wà lẹ̀ sọ àwọn eléyìí náà lọ́fẹ̀ẹ́ gbilẹ̀ rẹ̀ wọ́n lè ti ń ṣe kíni wẹ́rẹ́wẹ́rẹ́ láti yóò ní ìmọ̀ sọ fún wọn wọ́n wà lókè mẹ́wọ̀n ọ̀nà àbúlá gbé adé sọ bẹ́ẹ̀ wọn bẹ́ẹ̀ àwọn kan bẹ́ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ mẹ́wọ̀n ẹgbẹ́ mẹ́wọ̀n wà bẹ́ẹ̀ wọ́n máa ṣe kọ́rọ́kọ́rọ́kọ́rọ́ wọ́n bá ń ṣe nǹkan sílámù àwọn náà yọjú à ń pè yín wọn lọ ọgbọ́n àrùmọ̀ nkọ́rọ́ yín ọgbọ́n kíní ìtọ́wọ́ ba nínú jẹ́jú tọ́ ba nínú jẹ́jú ibi tí o ti yá gbọ́ la ti ń gbọ́ èyí ò ní ìbànújẹ́ tó ṣe kíni kálukú lè máa ṣe wọn àwọn ará rẹ̀ ń gbòòrò àmọ́ àwọn àyè kan bẹ́ẹ̀ iṣẹ́ àwọn ẹni eré ti lọ́ bẹ́ẹ̀ iṣẹ́ àwọn ẹni eré ṣe kíni ó ti lọ tá a sì mọ ibi tí wọ́n wà tá a mọ̀ pé sẹ́ẹ̀ bí wọn ò bú sàbí ń bẹ̀ ibi kan ti bú sàbí àlejò ọmọ wí nǹkan mi o àmọ́ wọn ò bú sàbí ń bí wọn ò bú Abakari ń bí wọn ò bú Umaru ń bí wọn ò bú Usman ọmọ Affan ń bí wọn ò fàbùkù kan àwọn sálàfù wa ń bí bí àwọn Abu Hurairah ká máa gbọ́rù ẹ̀ ń bẹ́ ìbànújẹ́ ńlá ni o
irú àyè tó rí báwọn ká máa gbọ́rù ẹ̀ ń bẹ́ ìbànújẹ́ ńlá ni fún wa. má bẹ̀ ọ́n kí n lọ ná àyàbá nìyí o. Medina Online Madrasa, we are booming. Learn Quran Arabic. No dulling. Inside your room. Call or WhatsApp 08133 258671. Al Medina Day for you.